àdúrà kan ló lè ṣe o agbọ́dọ̀ múra gidi gan yín. Prayer has nothing to do with warfare. I am a soldier. I served 35 years. síbẹ̀ tí wàá máa gbàdúrà abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ fi tó wẹ̀ sínú omi ẹ mọ̀ fi jábọ̀ mú ọlọ́mọdé arógun o. As they behead that man head, now say they go behead Tinubu head one day. They go behead him papa in. No, you don't even know him papa. They go behead him in son head. Say, look at me, I'm not afraid. Look at me properly. Very useless control. They look at me. They go behead the head of Sheyi Tinubu. They go behead the head of Olulemi Tinubu. Anyway, Sheyi Tinubu, on behalf of Nigerians and very dark man, I'm using this opportunity to tell you that your papa dey craze. You no go better for your father. You dey mad? Ilé-iṣẹ́ ètò ààbò lórílẹ̀‐èdè yìí wàláì mo búra pẹ̀lú ọkọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì fídíò mi rẹ̀ tí wọ́n ń bẹ̀ kó wá lórí social media gbogbo yẹn ní látùbọ̀ tẹ̀ ní lẹ́yìn rẹ o. ẹ̀yin tèmi ó ti di wóró sí wóró ó ti di wọ́ọ́wọ́ọ́wọ́ èyí tí wàá lágbára ẹ wo bí àwọn ọmọ nàìjíríà ṣe ń fárígá ó ti wá di pé kó ní kálukú di orí ẹ̀ mú oko lórí dorí ẹ̀ mú lọ́rọ̀ nàìjíríà báyìí ẹ wo mi ìfẹ́ gbà yín lákòókò mi ìfẹ́ dá wa lágara lórí fídíò yìí ẹ jẹ́ àjọ wò kájọ rí n tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kájọ gbọ́n táwọn èèyàn ń sọ nípa bàbá wa Tinubu àti Ṣèyí Tinubu báwo lọ̀rọ̀ ṣe kàn wọ́n kí ló dé kí ló ṣe. àdúrà kan ló lè ṣe o agbọ́dọ̀ múra gidi gan yín. Prayer has nothing to do with warfare. I am a soldier. I served 35 years. síbẹ̀ tí wàá máa gbàdúrà abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ fi tó wẹ̀ sínú omi ẹ mọ̀ fi jábọ̀ mú ọlọ́mọdé arógun o. sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí sẹ́rí àti gba Fúlàní láàyè jù. We are sitting on a keg of a gunpowder. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ disappoint me o personally because wọn ṣe tó yẹ wọn ṣe. ẹ jẹ́ ká fi bíbélì sẹ́gbẹ́ kan ká fi religion sẹ́gbẹ́ kan let's forget about religion. kágbẹ́sìn sẹ́gbẹ́ kan káwa mójútó ara wa láti mú ìlú yìí kó dúró. tó dájà ò ní gbójúgbójú kó sọlé méjì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó. sẹ́rí wọ́n ní agbára débi wípé kìí sáà àdúrà nìkan láwọn àgbà l'Ógbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun. I think like a criminal too because I am a criminologist. ṣé wọn tó lọ sóòrù yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòrù yẹn sílẹ̀ náà ó lè mọ̀ yé wọn débẹ̀. sẹ́rí wọ́ọ̀ tó difficult láyé ó ní gorilla wọ̀ ẹ̀yẹ wa gbádá ó dẹ̀ ní AK-47. dé wọn á tún wá rọ̀ jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israẹli kò sẹ́ni tí ò lè yìnbọn kò sọmọ Israẹli kan tí ò mọ̀ bá yìn. pẹ̀lú bó ti ṣẹlẹ̀ nílùú síbò lẹ́yìn balógun ìlú wà báyìí. ṣe rí ọ̀rọ̀ ìlú ní ìsinsìnyí àpẹẹrẹ láyé john ọba ní máa ń ṣẹ́gun fún balógun nígbà wáṣẹ̀ ṣùgbọ́n ayé ti yàtọ̀ we are talking of advanced technology. ṣe rí tá a bá fẹ́ sọ̀rọ̀ ààbò ètò ààbò kò bá ṣe ní sọ̀rọ̀ ìjọba àtàwọn tó wà bẹ́ẹ̀. ṣe rí wọ́n ń pe ìpínlẹ̀ Ọ̀yọ́ ní security vote tí wọ́n fún wa pé ká máa fi ṣe ààbò nílùú ní ìbárọ̀ wa kábẹ́ gómìnà wa ibo ni wọ́n ná security vote wá sí. tẹ́ ẹ bá gbàgbé ní July 25 last year wọ́n láwọn fi 7.7 billion wọ́n fi ra surveillance drone tá a bá ní problem wa ò ní pọ̀ ó kọ́ fún Ọ̀yọ́ state tó dájà ò ní gbójúgbójú kó sọlé méjì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó sẹ́rí kèsì federal government kan la gbọ́dọ̀ rely lé lórí yẹ ká mú báyìí sẹ́rí oríire local government for example it's an insult kó yẹ pé police station yọ kan ló máa wà ń bẹ̀ come what may that place deserve not less than 4 police station kẹwàá tún fún wọn ní èròjà tí wọ́n fi máa jà human resources pé ọlọ́pàá 10 15 20 kò tó ná ní human resources tó wà lórí rẹ̀ ẹ̀ẹ́kejì wọ́n fi owó dùn wọ́n fún wọn ní ẹ̀rọ ìjà ìmúniságbára sẹ́rí for you to fight crime anywhere in the world we are talking of advanced technology you cannot rely on human being to solve most of the terrorism attack it has to be something like robots for example surveillance ó máa get ibi tí wọ́n wà sẹ́rí ọ̀nà pọ̀ tá a fi lè get àwọn ará bíi sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí mo fẹ́ rọ ìlú yìí ni o ẹ má bínú sí ní tí mo fẹ́ sọ yìí o sẹ́rí àti gba Fúlàní láàyè jù tẹ́bá débi kan tẹ́bá ti odò àgàmbàrí bọ̀ tẹ́bí gbọ́n tẹ́tí gba tax yẹn tẹ́tí máa ń gbowó tíjọba gbé wọn bẹ̀ yẹn ilé kan wà bẹ́ẹ̀ tẹ́rẹ̀ àwọn ọmọ Fúlàní tí wọ́n jọ ọmọ ọdún 12 sí 15 16 17 wọ́n dá wọn jọ sínú ilé yẹn wọ́n fẹ́ tó 40 sí 60 kí ni wọ́n ń sin bẹ́ẹ̀ èkì nínú sẹ́rí Fúlàní àti fààyè gbà wọ́n mo sọ́ọ̀rì láti sọ ilé ibi tí wọ́n ń pè ní yẹn lónìí gbogbo wa ni wọ́n gbowó lọ́wọ́ wa tá ara lẹ̀ yẹn tó fi dẹ́yìn pàápàá bàbá kábíyèsí lánàá kọlọ́hún fọ̀rùn kẹ́ wọn kọlọ́hún sì dáríjì wọn tó bá dàbí ẹ̀ṣẹ̀ torí pé wọ́n fún wọn bẹ̀ yẹn wọ́n wá sọ fáwọn Fúlàní yẹn wípé ẹ má kọ́ permanent structure síbẹ̀ o nǹkan tẹ́ ẹ lé bì wò kíákíá ní ká ẹ kọ́ wọ́n ti ń kọ́ permanent wọ́n àtàwọn fowó ralẹ̀ ká sọ wọ́n fúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí báyà kálá ò tó débẹ̀ ni o àrílẹ̀ wa gbà sábà lọ kó gbóngbó lọ́mọ báwọn Fúlàní jà ní àwa gan fìyà jẹra wa l'Ógbómọ̀ṣọ́ àti fún wọn ní ààyè jù sẹ́rí wọ́n ní Fúlàní bímọ lẹ̀ ó bí oró kò sí yàtọ̀ nù wọn àwọn ọmọ yẹn ti mọ gbogbo nù gbósẹ̀ pẹ́sẹ́ làwọn máa ń rìn kiri kò sí tí wọ́n mọ́ sẹ́rí and one of the weapons of terrorists is rumour ẹnìkan kan jókòó síbi kan láyé social media wọn kẹ́ kó go viral fake news our Nigerians I'm sorry to say we are very gullible we are gullible people because sẹ́rí fake news yẹn mo báńkì sí one close mo ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ní gbọ́dọ̀ gbà sẹ́yìn o mo ní wáyà tí ní gbà sẹ́yìn bó mo fẹ́ gbà you don't die before your death cowards will always die before their death. èyí gbọ́dọ̀ kókó tó ní kọ́ sẹ́rí àwọn Ògbómọ̀ṣọ́ gangan kíkanjú la mọ̀ wá sí gbọ́ àwọn jẹ́nsí ọmọ tó wà ń ta ní challenges wa a gbọ́dọ̀ múra a country that wants peace must prepare for war.
ẹ jẹ́ amúra dáadáa sẹ́rí gbogbo bá a ṣe ń dara wa láàmú tíjọba bá fún wa lé agbára gbogbo àwọn tá à ń sọ ẹ̀ ẹ̀ mọ̀ delete wọn ni ẹ mọ delete wọn ni tẹ bá ń kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá sẹbi judgement we are talking of justice in Nigeria and láti reorganize justice wa our judicial system is awkward tẹ bá kó wọn lọ gan wọn ó tó bọ́m̀bẹ̀ technicalities ni so ẹ jẹ́ kí àwọn ògbómọ̀ṣọ́ kan kásìra wa lóṣooṣù ọwọ́ èmi ò gbà pé nìkan jọ nìkan lọ nílùú yìí o èmi kan náà là ní o èmi tó wà láàrin ìwọ Tolú Ikúsàgbà kò yàtọ̀ sí tèmi o àbí ààrẹ èmi yìí ò yàtọ̀ ẹyọ kan náà ni jẹ́ ká wá múra wa lóṣooṣù ọwọ́ ká ṣèlú yìí dáadáa sẹ́rí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tí wọ́n bá ń gbọ́ mi inú mi ó dùn lórí ètò ààbò wọn àti dáadáa tó federal government secretary kan wọ́n pè ní initiative láti protect secondary school primary school gbogbo ẹ̀ gẹ́gẹ́ fún lápẹẹrẹ iléèwé Adéníran Memorial Grammar School ni mo ti jáde 001 ní admission number ní 1978 àwa la ṣe fẹ́ǹsì tẹ́ bá débẹ̀ lónìí mo ṣe sọ àwa la ṣe fẹ́ǹsì fún ara wa èyí ogun ju àwa tá a kọ́wé jáde ni ìjọba ìfún wọn kọ́bọ̀ lẹ́yìn kí wọ́n sanwó oṣù àwọn òṣìṣẹ́ àwa la tún kíláàsì ṣe àwa la ṣe fẹ́ǹsì sẹ́ẹ̀dì gbogbo secondary school àti primary school tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ tí àbúrò wa tó wà ń bàdàn tó jẹ́ excellence tó fẹ́ ṣàánú wa kan fẹ́ǹsì gbogbo ẹ̀ round owó àwọn náà wọ́n kúkú ṣe gbogbo contract tí wọ́n àwọ́dù ṣèbẹ̀ engineer ni àwọn náà wọ́n ń ṣe kán sì bá wa ṣe kan bá wa ṣe I need the security you must protect your children wọ́n gànà òun fò fẹ́ǹsì wọlé òun fò fẹ́ǹsì jáde ó mọ jẹ́ kí crime rate kó reduce ìdí ni pé kó tó sá lọ at least ó ti mú kan balẹ̀ òun méjì balẹ̀ ṣùgbọ́n bí tó kàn free bí orí fídì náà kàn wọlé tán kàn jáde then àwa máa ń bẹ̀rù tọ̀ lẹ́yìn bò fi yàtọ̀ sí wa a máa ń bẹ̀rù kó ká lójú lóògbómọ̀ṣọ́ bàtà wà ń grow up ṣé bá bàbá wọn máa ń lè wọ́n sì lógun òjàjà kókó gbòmọ̀ṣọ́ àti ní challenges nílùú ẹ̀mọ́ challenges I'm sorry to say this too I don't want to be immodest religion ti gba agbára lọ́wọ́ wa àwọn people yẹn wá wọn ní agbára tiwa nù pé bíbélì nìkan ká máa gbé lọ àwọn làbíkù yẹn I don't want to discuss religion àwọn òyìnbó gbé ẹ̀sìn wa wọ́n ní ká gba gbogbo agbára wa ní Israel ní ṣe lágbára tó àwọn náà ibẹ̀ náà ti gbé bíbélì wa even the Bible favour the Jews more than us sẹ́rí wọ́n ní agbára débi wípé kìsì àdúrà nìkan láwọn àgbà lÓgbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun ẹ̀rí pé nígbà táwọn ọmọ Israẹli jáde tó ogun wọn jáde lọ tán sẹ́yìn pé ọ̀tá gbẹ̀yìn wa nothing pé kìnìkan nínú army line guard taba wa quarters wa kan bọ́dọ̀ wa duty na wa quarters our women must be protected Israel was not protected when their soldiers went to war wọn agbẹ̀yìn wọn capture gbogbo wọn sẹ́dọ̀ Ògbómọ̀ṣọ́ yìí agbọ́dọ̀ múra àwọn kan wà táwọn bàbá wa máa ń ṣe tí wọ́n tẹ́lẹ̀ máa ń ṣe tó bẹ́ pé àmì máa ṣe wà náà bí wọ́n lẹ̀ ní wọ́n yẹn lẹ̀ ní wọn ò sì ní ilé lọ wọ́n àti ní máa da gbogbo agbára yẹn nù kí ló dé èmi ò sọ pé bíbélì ò dá o ṣùgbọ́n potentiality rẹ̀ ó rí à ó lè ká sọ tọrọ fúnra wa sẹ́ni ẹ jẹ́ ká fi bíbélì sẹ́gbẹ́ kan ká fi religion sẹ́gbẹ́ kan let's forget about religion. kágbẹ́sìn sẹ́gbẹ́ kan káwa mójútó ara wa láti mú ìlú yìí kó dúró sẹ́ni mo tẹ́ bá ń rumor sẹ́ni one of the power of the terrorists is rumor. ẹ bá ń sọ Yorùbá. wọ́n máa create panic láàrin populace. ẹ bá ń sọ Yorùbá. àwọn ọmọ bẹ̀rù agbára tí àwọn terrorists níjù agbésùnmọ̀mí níjù ni kí wọ́n máa fún wa ní ìròyìn tí ò ní túmọ̀ ìròyìn tẹ́ gbọ́ tẹ́sí mọ́ sára kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ òkèlè ni mo fẹ́ náà létí 1979 wọ́n fẹ́ àwọn àǹsẹ̀ pàtì ẹ̀jẹ̀ tó ń kọ́tù òkèlè ni ọmọ wọ́n sì ládùúgbò bàbá mi wọ́n láwọn ní ká mọ salomonia òkèlè ni mí kí n tiẹ̀ tó sá ní ọkọ̀ ti lé mi ná. sẹ́rí ayé tá a wáyé 26th century yìí whatever century we are ẹ jẹ́ ká gbẹ́sìn sẹ́gbẹ́ kan let's protect our life. sẹ́gbẹ́ àwọn tó ń lọ sóòrù yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòrù yẹn sílẹ̀ náà ó lè mọ iye wọn débẹ̀. sẹ́rí wọ́ọ̀ tó difficult láyé ó ní gorilla wọ̀ èyàn wà gbádá ó dẹ̀ ní AK-47. dé wọn á tún wá rọ̀ jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israeli kò sẹ́ni tí ò lè yìnbọn kò sọmọ Israeli kan tí o mọ̀ bá yìn ẹ̀dẹ̀ ni wọn lóòtẹ́ẹ̀lì tábà lọ pilgrimage gan wọ́n interview wa láwọn obìnrin kéékèèké pretty girls they will interview us ọ̀sọ́fẹ́ mọ̀ bóyá àwa dá wàhálà lẹ́nu country wọn ni abakẹwà fún pilgrimage so ẹ jẹ́ ká wọn tá a bá lè ṣe ẹ ká múra wa ká ṣera lọ́sùsù ọwọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká gbé ẹ̀sìn yẹn ká kọ́ sọ síbì kan náà ká wá mójútó ara wa gbogbo sọ̀rọ̀ tí wọ́n ń ṣe tó máa pariwo mọ̀ tó gbogbo yóò necessary o. wọ́n gbàdúrà mọ́ ni. àdúrà nìkan ò lè ràn wá lọ́wọ́ Israeli náà ń gbàdúrà àdúrà kan ló lè ṣe o agbọ́dọ̀ múra gidi gan yín prayer has nothing to do with warfare I am a soldier I serve 35 years ọdún márùndínlógójì ni mo lò kìí ṣe àwọn tó ń gbàdúrà gan tó fi pé bẹ́ẹ̀ lè máa ṣe fún àwọn ayéke wọn wà lẹ̀ ẹ̀ tó ṣe superior assembly táwọn tẹ́ bá fẹ́ jẹun gbàgbà náà lẹ́ni mi máa strike ẹ̀ tó gbóúnjẹ lẹ̀ ẹ̀ tó protect life yín ẹ̀ wà nù trench ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ sójà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ṣubú ó kú síbẹ̀ tí wọ́n máa gbàdúrà abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ̀ fi tó wẹ̀ sínú omi ẹ̀ mọ̀ fi gbàgbọ́n mú ọlọ́mọdé arógun o ẹ̀ ká múra wa lóṣù sọ̀rọ̀ ẹ̀ ká ṣẹ́dá àwọn olóṣèlú wa mo fẹ́ rọ̀ wọ́n gbogbo pẹ́ lọ ṣe fíṣítì oríire torí mo gbọ́ pé àwọn àbúrò mi wọ́n lọ fíṣítì oríire kò ẹ má fíṣítì oríire ẹ kọ́ politician mẹ́ta síbẹ̀ as a matter of emergency kẹwàá kọlọ́pàá lọ bẹ̀ kẹsíkẹ́ kọlọ́pàá sọ́nà ọ̀fà kótẹ́ nìkan kankan máa gba wọ́wọ́ náírà lójú títì àwọn kàrà ní mọ́ndà láàmú jẹ́ ká sòtọ̀rọ̀ tó pé wọn àtọ́jọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí I work with Chicago police mo sọ wẹ́ẹ̀rí ATM la fi máa ń repo ìjọba fún wa ní ATM á dẹ̀ tẹ́kì gbogbo speedometer lórí mọ́tò ìjọba wọ́n dẹ̀ fún wa ní káàdì á dẹ̀ ra epo kì í sọ ọlọ́pàá tí wọ́n ní ọ̀sẹ̀ máa wá owó tí ó fi repo sí mọ́tò tẹ́ bá lọ sówó dé ìjọba rìpọ́tì crime wọ́n á sọ fún yín pé àwọn ò lépo ẹ̀yin ẹ máa fẹ́ gbé criminal lọ sí or let's say suspect lọ sí abolongo lọ́yọ̀ wọn á ní ká ẹ mówó wá ẹ̀yin ní complainant ẹ̀yin náà lẹ́tọ̀ sanwó tó fi máa tí wọ́n fi prosecute wọn irú orílẹ̀-èdè wo lélẹ̀ kí ìjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ disappoint mi o personally because wọn à ṣe tó yẹ wọn ó ṣe yàtọ̀ wà tí wọ́n pè ní ìjọba and I will say you today wọ́n pè kíníkan ní GO wọ́n pè ní general order gbogbo àwọn palm sector wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátá àtàwọn career officer tó wà local government àti state wọ́n máa tí mò ń sọ wọ́n pè ní general order gómìnà méjì péré ló ti tẹ̀lé rí nípínlẹ̀ yìí number 1 Lámù ó tẹ̀lé general order yẹn bẹ́ẹ̀ sì máa ń ṣètò ìjọba ṣẹwárí ìkíní dáadáa tó tẹ̀lé general order tá à ń sọ yìí ó ní baba senator Ládọjà ọlọ́njẹ́ baba yẹn ó pẹ́ láyé àwọn yẹn sì dáadáa senator wa bẹ́ẹ̀ nísìn
kò tiẹ̀ wá follow anything. I'm sorry to say this, we are sitting on a keg of a gunpowder. Níjọba kankan pẹ̀lú Ọ̀yọ́ the House of Assembly lọ́yọ̀ báyìí ó ti rọ́bìsì wọn gbàmí tí bàbá yẹn tí ọmọ kékeré yẹn bá ṣẹ̀ báyìí oṣù kọ́lé mọ̀gbẹ́ kọlu rẹ̀ ìyá àdìgbò governor our state ẹ ká sọ fún gómìnà pẹ̀lú Ọ̀yọ́ kó ràn wá lọ́wọ́ security vote wa ibo ni wọ́n ń kó sí ẹnu afáràlú build more police station equip them you can do that síbámu tí Lagos state ń ṣe wọ́n ṣe security trust fund mi pé àwọn tó lámì lakatẹ́ lówó lọ ní society wọ́n kó wọn lẹ̀ báwọn kan ṣe kó ra mọ́tò lamẹ́ríkà tẹ́ fi gbá ọmọ lọ léwe ọmọ tálíkà ó gbé ọ lọ léwe láàárọ̀ ó tó kó wọn dé lọ́sàn-án the governor of Oyo state can come to the rescue we can't wait for the federal government it's closer to us wọ́n ti make sure local government yóò ṣiṣẹ́ the chairman of local government cannot do anything the state government should come to the aid of the citizen ṣé gbogbo ló ń san tax tẹ bá mọ etí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà l'allocation bó ni wọ́n ná sí use money for security ààbò fún aráàlú ó ṣe pàtàkì ó sì jẹ mí lógún prevention of crime is better than detecting or investigating. a tún gbé yín wá ní àìpẹ́ torí pé ọjọ́ òní àti ìlú kọjá àlàjì náà tẹ́lẹ̀ kó tó fẹ́ wọlé so ẹja mú pé kan bóyá ọ̀sẹ̀ tí ń bọ̀ bóyá ẹ̀yin lákọ̀ọ́ fún ìṣẹ́jú mélòó kan náà. ọ̀sẹ̀ tí ń bọ̀ ní 27 kí n tó kó l'Abuja. ọ̀dà kò sí ọ̀nà 006198459 006198459 hello kọ́ yín o. ẹ̀ka fún dásí. Ọlọ́run yóò máa fún mi ṣe ìmọ̀ràn wà lọ́wọ́ ìṣẹ́jà tó wà pẹ̀lú báàbò tó lórúkọ Jésù. Akíkókò ẹ̀mí lọ́ba wa àtàwọn agbófinró gbogbo ẹkún iṣẹ́ wa lórúkọ Jésù ẹ̀rí nígbà bá o. Sáré bàbá mi tí wọ́n tọrọ báyìí lórí iṣẹ́ òfin ìdílé àgbẹ̀ tó pẹ̀lú náà kọ̀kọ̀ wọlé. Èyí sọ́kẹ́ bá ọ̀fà tá à ń ṣe ẹ̀rù ń bá ní adúgbòrò sóòrù. Tó bá sọ̀rọ̀ máa ń gbé ìbọn lọ inú ṣọ́ọ̀bì kájọ́ tì mọ́lé. Wọ́n á kókó sóòrù. Tọ́sọ̀ òun lọ́kọ̀ wà lásìkò yìí ọlọ́run dájú dèmí o tọ́lọ́dọ̀ náà làlọ́ rí pé. Àti pé tí bàbá wa tó sọ lórí ààbò àwọn bàbá ńlá wa ọjọ́ bá lè gbà gidigidi. Bí ààbò kótó gbèrè sí ó tún mọ̀ sálábò wa ọlọ́run ló gbọ̀yọ́ sálábò wa. Bàbá wa tó kún kọ́kọ́ bọ̀rọ̀ bẹ́ẹ̀ kí bàbá wa tó sọ̀rọ̀ lórí àwọn ti Fúlàní. Gbogbo àwọn tí wọ́n gba Fúlàní láàyè nítorí ẹ̀gbọ́n màálù tí wọ́n fẹ́ wọn àti nínú kọjá ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀dẹ́nu ọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní máa tó kẹ́gì lọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n pè lónà fún tí wọ́n wà mọ̀ sí kọjá tó lójú bẹ́ẹ̀ hello. ọlọ́ọ̀fẹ́ mi ló dùn ọ̀rọ̀ tó padà wá. àti àmọ̀dá tí wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ ń sọ̀rọ̀ yìí pé tá a bá wo orílẹ̀-èdè ó ti ṣe ṣẹyọ kan sí. àwọn olóṣèlú wa ń lọ tí wọ́n kọjá ìlú dájú wá ni tí wọ́n bá kọ́ police force káàkiri tí kò ní dáa tá a bá wo orílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí á ní pé Fúlàní ti gbàjọba kó tàbí bá mú yàn dé sẹ́dọ̀ Fúlàní ó bí ìyàn pamọ́ sí sẹ́dọ̀ yóò tún wọ́n rọ̀ wá lẹ́nu tó yẹ kó wà bẹ́ẹ̀. sọ nígbà tí ò sí àlá àti bí ọmọ onílù gangan tí ò lè rìn tán bá ń dá nínú òòlù tó jẹ́ pé àjòjì gangan bẹ́ẹ̀ ni wà láàrin ìgboro ìwọ̀n ọ̀jà tẹ́lẹ̀ wá sí kí Fúlàní bá gbé ìbọn AK-47 tó gbé kọ́rùn tó mú dàdà ní tó ń lọ kò dẹ́ni tí ó jà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá dé pé ọmọ ọjọ́ ìbákan ló ṣe irú rẹ̀ wọ́n tún mọ ìrìnà tó bì àwọn yẹ kí gbogbo àwọn ọlọ́pàá wa náà tí wọ́n wo eléyìí tí wọ́n mọ̀ wo owó tí wọ́n ṣe òtítọ́ tí wọ́n ti ṣe ọlọ́run kò ní jẹ́ kí wọ́n fẹsẹ̀ kọ́ o. ẹ ṣeun hello ẹja mú pé kan sí àdúgbò sí abala tó kàn yín lónìí 006198459 àwọn nǹkan ọdún àwọn ni o 006198459 tó ànílù jù báyìí lọ ní òní mo rò pé àbí oní tó fẹ́ sọ. tí mo fẹ́ sọ náà ní káwọn èèyàn wa ẹ̀jẹ̀ ká fi sọ̀rọ̀ kù ètò ẹ̀jẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìròyìn tí ó da ìlú ẹlòmíwá hypertensive ẹlòmíwá ó sì mú ẹ̀yìn lọlẹ̀ ẹ̀dá fún ẹ̀jẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa ọ̀dọ́ náà tá a ṣe ẹlòmíwá ó jókòó sínú yàrá rẹ̀ yóò mú fóònù yóò rà dátà 1 gig ó mọ̀ fi da àwọn àgbàlagbà láàmú ẹ̀jẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jọ̀ gbọ́mọ̀ sọ lè bàjẹ́ ilé ìlú ìdárò. èmi sì fẹ́ rọ àwọn olóṣèlú wa pátápátá gbogbo sukùl tó wà lóògbé sọ pátá tàbí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀jẹ̀ ká fẹ́ ìsìn wọn rà owó tá a ta àná síbẹ̀ kò tó ọjọ́ ọ̀la àwọn ọmọ wa pàtàkì àwa gbádùn ìlú Ifá I'm sorry to say mo gbádùn ìlú Ògbómọ̀ṣọ́ gbàmí ìgbà kó Ògbómọ̀ṣọ́ láago 9 àlọ́ Àbújá àgùn tírénì nílọrin àgùn dé jọ́sì ayé tí wá yàtọ̀ ta ló ba ayé jẹ́ nǹkan ò dá mọ́ ẹ ṣàánú wa kíjọba ó ṣàánú àwọn ènìyàn gbogbo secondary school primary school kí wọ́n fẹ́ǹsì gbogbo ẹ̀ ẹlọ́wọ́ adé nínú nísìn àti fowó wa fẹ́ǹsì àwọn tá a kẹ́kọ̀ọ́ jáde la ṣe afẹ́ǹsì bẹ́ẹ̀ kò ní bàjẹ́ láyé ajagun fẹ̀yìntì lórúkọ mi o ajagun fẹ̀yìntì olóyè Ọlátúndé Òkè lánàá I think like a criminal too because I am a criminologist. ẹ ṣeun balógun gbogbo ẹ̀yin balógun pátá ẹ lọ ṣèpàdé o kẹ ẹ lọ dojú kẹ ẹ lọ. àti fẹ́ ṣe ńgbà kan nígbà tá a fẹ́ ṣe ńgbà mo jẹ balógun mo bá sì pa àwọn márùn-ún ìbọ̀dá kan ó ti kú nísìn àmọ́ ní ìjẹ́ ká sípàdé àwọn onímọ̀ àjẹ chairman o ó ti mọ wọn lára nílùú yìí àwọn tó wà ní the other side àwọn chairman ti kákọ́ ní kọ́kọ́ sọ abẹ́ abalógun márùn-ún fẹ́ máa ṣèpàdé. You are very useless. If you are in Nigeria, you are useless. I swear. How can you be buying fuel for 1,320 and you dey happy? Only you dey auto ten sing the ọba tó jọba lọ ọba tó jọba lọ ní Tinubu tó ti pa yín tán Ọlọ́run yín dà èṣù yín dà. It's not better you serve the Satan that you are accusing. All of you go commit fornication. Una go dey sleep with una sef una go say na Satan. Wetin Satan do you?
Una never ready for anybody this country. This country, until you fight, you will never have your freedom. Freedom is very precious. Look at Boko Haram. It's in Oyo State. From Kwara to Oyo State. Oyo State to Lagos. He go reach all of you. I swear, as they behead that man head, now say they go behead Tinubu head one day. They go behead him Papa in. No, you don't even know him Papa. They go behead him in son head. You look at me, I'm not afraid. Look at me properly. Very useless country over there. Look at me. They go behead the head of Sheyi Tinubu. They go behead the head of Olulemi Tinubu. They go behead all of them. They go behead the head of Pastor Tunde Bakare. Because Pastor Tunde Bakare reached Jonathan death in 2014 when Jonathan want to increase fuel to 121. Pastor Tunde Bakare said Jonathan must die. If you don't kill corruption, corruption will kill us. What are we doing now? Corruption is doing you what? Corruption has buried you. You are all stupid in this country for allowing a drug addict, a certificate forger. A certificate forger is your president, and you claim you go to school. Your schools are useless. If you go to any Nigerian school, you didn't go to any school. You are an educated illiterate. That's all of you are. Educated illiterate. All of you. A certificate forger. An identity thief. Bola Tinubu is not his name. His name is Amodayekini. He doesn't have ancestry in Nigeria. He's from Gambia, Senegambia. That's where he's from. When he came to your country, he bought all the institutions. He bought Adebole. He bought Kumuyi. He bought Tunde Bakare. He bought Wole Soyinka, that graduate professor. He bought all the elders. Tinubu made us to know who is now the real people with conscience. Nigerians have nobody with conscience. If you are praying, no God answer you, because the prayer of a sinner is abomination to that God. Even that God is abominable for watching his children to be slaughtered. Where is God? You are calling every day and he can't save you. Where is God? Show us that God. You always show us that God. If a God can wait, he's not aware of his people dying every day, and you are praying to that God, are you deceiving yourself? You have 4 refineries, none of them is working. Some of you tell me now I should go to Aso Rock and go and talk this to Tinubu. If I get to Aso Rock, me, I go personally fight Tinubu. That's why it's already dead. Look at the dead man ruling Nigeria. All of you, are you not living cough? All of us, are we not living dead? Mohbad was spy in 2022 or 2023. 3 years after, no justice for Mohbad. The stinking boy is rotting in mortuary, and you are here telling me that you bought fuel for 1,320. Shame on you for buying it. Anybody buying fuel for 1,320? Shame on you. You are a slave. Your father is a slave. Your mother is a slave. All of you are slaves, and you will die in slavery if you don't kill Tinubu, if you don't kill Akpabio, if you don't kill Tadudindisu, if you don't kill all these stupid governors. You will never have freedom. Look at what's going on in Oyo State right now. It's your greed. Sheyi Tinubu, Alpha, I hear say you talk say you go sue very dark man for disrespecting your papa. Normal, means I no go support that one. Yeah, why go dey disrespect person papa? EDM, it makes sense. And now you dey do am for now, you go like her. Anyway, Sheyi Tinubu, on behalf of Nigerians and very dark man, I'm using this opportunity to tell you that your papa dey craze. You no go better for your father. You dey mad? Ogu dey kill you. They dey disrespect your father. Ogu dey kill you. That's what we dey talk about now. You no go better for your papa. Your papa dey mad. Above shuffle. People dey die everywhere. Your papa do nothing about it. You are here. They disrespect your papa. If your father do well, they go disrespect him. And nobody they even disrespect your father. Nobody they disrespect your father self. That one every day they talk. Now that one they call disrespect. Above shuffle. Ogu kill your papa. Ogu kill your mama. No go better for anything concerning Chief Nubu and APC. Eti Yari. They kidnap since over 2 weeks now. They don't behind one. He made 2 teachers with over 40 students. How do you know your papa never do anything? They even called the Assam. They interviewed the bastard animal.
say wetin go talk about the issue of insecurity. When they talk nonsense, they talk about Abraham, they talk about sacrifice. Wetin concern Abraham sacrifice with wetin dey go on in this country? You dey talk about sacrifice. Okay, you are telling us that you want to use your own Nigeria to do sacrifice for that Ileya wey you do recently. E no go better for you. People don die finish in this country. Everywhere security every day by day. High cost of living, low economy, no road, no light at all. People dey die, hunger wan finish people. Olori buruku man, if someone go for second time, I swear to my God, you no go for the second time. Let me tell you na something, I swear to my God, this next coming election, na you gonna die o. I swear to my God, Tinubu, let me tell you this thing. Anything wey make you people wan do nonsense this next coming election, I swear to my God, nowhere when this country no go later catch fire. Tinubu, if you win this election, you win and clean, you enter. Nobody go follow you dragon. But you no win, another person win. You want call you guy. I swear, Nigeria must catch fire. Now me talk small time ago, they talk say they preach violence. To avoid that violence, no do nonsense. This next coming election. Now me talk you have to go this next coming election. 2027, you must go. You no go better for all of you now. I remain Sharp Soja, the apex predator, and the baddest guy on the planet. BGG, the baddest guy gang. And you weary. Super people. Ẹ̀yin aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ilé ìgbìmọ̀ asòfin àti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè ẹ̀ bẹ̀rù Ọlọ́run. Iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè yìí wàláì mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì fídíò mi rẹ̀ tí ó ń bẹ̀ kó wá lórí social media. Gbogbo yẹn ni látùbọ̀tẹ́ ní lẹ́yìn rẹ̀ o. Kí làwọn amẹ̀kúnnù béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣèjọba lé a lọ́wọ́ ẹ̀yin olórí kí la béèrè? A béèrè iléèwé ọ̀fẹ́, a béèrè ẹ̀kọ́ ọ̀fẹ́, ẹ̀ fún atúnfowó náà mọ́ wa lọ iléèwé. A béèrè ètò ààbò lórí ẹ̀mí wa kẹ́rin mọ́ rí èèyàn ṣèjọba lé lórí sẹ́yìn kúlẹ̀ fẹ́ ṣèjọba lé lórí ni. Lórí ètò ààbò lórí ẹ̀mí wa àtàwọn dúkìá tá a fògùn wa kó jọ ẹ̀yìn jówó òlù àwa ń ṣiṣẹ́ agbára a tún kó nǹkan jọ ọkàn wo tó balẹ̀. Ẹ wo bọ́n ṣe pa bó bàbá bí ẹran. Ṣé fídíò eléyìí ṣe fi hàn sáwọn àrọ́mọdọ́mọ bàbá yìí ṣé inú tọ́mà kan náà máa kú sí kò sí pò tẹ́ ẹ lè fi wọ́n sí láyé gbogbo àtàn bá ti rántí bọ́n ṣe bẹ́ẹ̀rì bàbá wọn bọ́n ṣe kun bàbá wọn láṣẹ ràn mọ́lù mo lè dunnú sórílẹ̀-èdè. Gbogbo orílẹ̀-èdè tí ẹkún mẹ̀kúnnù ti gbé wọn tómi ojú wọn báyìí kánlẹ̀ gbogbo ẹ tí ń ṣèjọba nílùú pátápátá gbogbo yẹn ní lẹ́yìn rẹ̀. Wọ́n ń pa àwọn èèyàn bí ìgbà tán ń pẹran ẹ̀wọ̀n ọmọ kéékèèké tán tó jí kó ẹ̀wù dààmú l'Ógbómọ̀ṣọ́ bá àti gbogbo agbègbè tó súnmọ́ wọn nípínlẹ̀ Ọ̀yọ́. Kí ló dé? Kò sẹ́bí yín náà àwọn tán ń kó yìí. Kí ló dé? Kò sọ ọmọ yín náà àwọn tán ń dààmú ẹ̀wọ̀n ọmọ náà tán kó wọnú gbọ́ ẹ̀wù yà tán fi ń jẹ ọmọ tí ò ti yẹ kán tẹ́sítì yà. Ẹbí yín ò sí lu yìí tó bá wà lu yìí àdúgbò tètò ààbò ti mọ́yán lórí tí ò ti ṣe é rà tí ó rìn wọ́n tí ò sí kankan tí ó ta wọn tí ò sí panpẹ́pẹ́ tí ó gan wọn àdúgbò yẹn lẹ̀ kàn ọmọ ti yín sí. Kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o pé ẹ bá ń jagun lórí nǹkan kankan náà tí ọba ṣẹ́gun tó tún yẹ kẹlòmí ò tó wá kó tún wá múrò yẹn lẹ́nu dúndùn wá á ṣètò ààbò á ṣe títì á ṣe gbá ṣàwé owó gángan láyé ṣe tó ní yọjú báyìí. Gbogbo owó tẹ bá fẹ́ ná lórí orílẹ̀-èdè ẹ ná lórí ètò ààbò. Ọ̀làjú ti dé báàlú yìí gbogbo báàkì tẹ kọ́ sáàrin ìlú gbogbo sọ́jà tó ti níkùn gbogbo àwọn ológun tán ti yọkùn tán ti yọgbọ̀n tán ti sanra jù yìí ẹ lọ kọ́ báràkì ẹ lọ kọ́ wọn sínú igbó ẹ já wọn agbésùnmọ̀mí agbébọn rìgbó ẹ jẹ́ jọ lọ mú létí ra wọn. Ẹ wo ẹbí ẹrẹ́bí ní ìsìn ẹ wo wàhálà ẹ wo dààmú ilé ọdún ní ìsìn tí ń mì fáwọn èèyàn báyìí. Ta ló fẹ́ travel kọ́ lọ sí ọdún lẹ́kọ̀ọ́ ọmọ padà bọ̀ kan jó tàn gbé àbí kò tiẹ̀ orí ilé kò délé oró kò dóko àbẹ́ tí ń lọ lọ́nà gan tí ò tí ì débi tí ń lọ tán jí gbé ẹ̀ tó fẹ́ lọ manage pẹ̀lú ọdún tán ní kan mú 10 million 20 million wà báyìí. Wàhálà ṣe pọ̀ jù lórílẹ̀‐èdè náà tí gbogbo orílẹ̀ ń travel ìgbé 2027/2030 wà lẹ́wà ń pariwo káàkiri ẹ̀yìn kan ṣe honorable ọ̀dìdì ó ṣe ẹ̀ẹ̀mẹ́ta jọ́dún 12 ẹlẹ́ẹ̀kẹ́ ní tó ń dùn báyìí. Kí ló dé tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run kí ló dé tẹ̀ nípa ayọ̀ ọkàn náà
ẹ̀ ń ṣèjọba lórí èèyàn wọ́n sì ń jẹ́ èèyàn yẹn gbé ẹ̀ ń ṣèjọba lórí èèyàn wọ́n sì ń jẹ́ èèyàn yẹn pa ẹ̀ ń ṣèjọba lórí èèyàn wọ́n sì ń dààmú wọ́n ń fòrò òlù kò wá síbẹ̀rù fáwọn ará bí kò síbi wọn ò léwu ọmọ ṣé bọ́ ọlọ́pàá wà ọlọ́pàá wo ló fẹ́ fẹ̀mí ara tiẹ̀ di ìbọn wo ní bẹ lọ́wọ́ ọlọ́pàá Nàìjíríà ọ̀pá àtìlẹ̀ lásán tó yẹ pé bọ́n bá yin ọta mẹ́rin jáde kú bẹ́ẹ̀ ìbọn ọmọ gbóná ni kí ló dé sophisticated weapons tó wà lọ́wọ́ àwọn ará bíi àwọn irinṣẹ́ tó jẹ́ pé tí bá ń dó ìwọ gan kò sí bó sọ pé ọláyàtọ̀ kọ̀ọ̀kan sáfẹ́mi rẹ̀ ná tọ́lọ́pàá tẹ wá gbé ìbọn tó ti gbó ìbọn tán fi jagun Biafra tẹ gbélé lọ́wọ́ lẹ́nìkan máa dojúkọ àwọn tán níbọn tuntun lọ́wọ́ èyí ò improve sí gbogbo nǹkan táwọn orílẹ̀-èdè tó lajú lágbàáyé improve sí àfi owó jíjí kó báàrẹ̀ kan bá lọ tán bá rí bí 100 trillion lákàntì tiẹ̀ tó jí kó kò sáré ẹ̀mí tí ó dé tí ó sọ pé ẹ mú bọ́ bá mú tán rówó nǹkan gbà ibo la fẹ́ mọ̀ tẹ́ kó sí èyí ó pò gómìnà yóò tó bọ́ pò sẹ́nétọ̀ ntẹ́ ẹ̀bà fún lórí rárá ni ó pò gómìnà tí ó bọ̀ pò mínísítà èsà ń tira yín bọ̀ àsì ni ẹ mọ̀ jẹ́ ẹ ń bá ṣe lábẹ́ pẹpẹ ó jẹ lábẹ́ pẹpẹ àsopọ̀ òní jó ẹ mọ̀ jówó kó ẹ sáṣe ń tábà fẹ́ ká dààmú lówó ká tún mọ̀ dààmú gbèlú epo wọn ń lù àti ẹ̀mọ̀ pé ìyẹn ẹsẹ̀jọ́ tó orílẹ̀-èdè nìkan gbogbo àgbáyé báyìí lépo ti wọ́n epo wọn ń lù ọ̀nà tẹ́gbẹ̀ mọ́tò ọ̀dá ẹ̀tún kó sódò ìyọ̀ ọ̀nà bíi mẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ sáfi ń jà wá nìkan. látòrí iléeṣẹ́ ààrẹ ẹ bẹ̀rù ọlọ́run o ẹ tó lè lo ọdún mẹ́ẹ̀ẹ́dógún parí orílẹ̀-èdè ò tí sì bí ọba padà wá bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ náà ẹ̀ tún padà dára wa náà ni kí lẹ́ fi jábọ̀ fọlọ́run báyìí orí tí kọ́ ló ti bẹ̀rẹ̀ kí lẹ́ fi jábọ̀ fọlọ́run gbogbo panel of parastatal minister senator representative chairman local government commissioner of kìnìkan ní state kọ̀ọ̀kan àtàwọn gómìnà local government chairman títí tó fi dórí gbogbo ẹ̀yin honorable gbogbo ẹ̀yin councillor ẹjọ́ torí ọlọ́run gbogbo owó tẹ̀ ń gbà lókè iná kí lẹ fi ń ṣe àmọ̀tẹ́kùn ń bẹ sáwọn òsì nípínlẹ̀ tí ìjàmbá ti ṣẹlẹ̀ àgbẹ̀kọ̀yà ń bẹ èló lẹ fún wọn lówó oṣù ìbọn wo lẹ kó lé wọn lọ́wọ́ wọ́n bá sì sọ̀rọ̀ pé ẹjẹ́ apín yẹlẹyẹlẹ kí kálukú ọmọ lọ bá kálukú ò lè dó iléèdè rẹ̀ sọ ó tàn lẹ́nìkan lọ gbé ó ti sọ̀rọ̀ sọ ó ti sìwàwù ó ti ṣe kinní kan ẹ tó bá ń kàǹpé fúnjọba yín tàbí tí bá ń kàǹpé fẹ̀gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àwọn ni wọ́n mọ̀ dán ẹ bá ti sọ̀rọ̀ báyìí ó ti takò ìjọba yín nù ẹ máa wá káàkiri ẹ lọ gbẹ̀mí ẹ lọ gbé káàkiri ẹ fòfin mú ẹ fòfin dè ẹjọ́ ṣẹ̀wọ̀n ẹjọ́ pẹ́lẹ́wọ̀n ẹjọ́ ṣe kinní kan táàfi kún ìjọba àgbọ̀dọ̀ rí níta ẹ rántí ọba tí ó mú kálukú yín tẹ́ ẹ̀ ní bọ́ o pàápàá yẹn ń ṣe wáàsí ṣe wàásù fún ẹran tí ìfọpẹpẹ sàárè bí wọ́n ṣe pa bàbá oní bàbá tó náà lọ́mọ tó níyàwó tó lẹ́bí tó látàwọn ẹbí wọn máa sọkún lọ́jọ́ kẹyìn gbogbo ìrandíran yìí tẹ́ wà nídìí gbogbo ètò yìí tẹ́ ń bàjẹ́ àwọn ìrandíran tí inú ò ní bọ́nu ẹ̀kún tó bá dá láàárọ̀ yóò bàjẹ́ fún yín lọ́sàn bó ṣe dá lọ́sàn yóò dàrú mẹ́ lọ́wọ́ lọ́jọ́ alẹ́